ẹni tó ń jẹ́ gọ́fúnà ìpínlẹ̀ Ògùn àbí ìjọba tiẹ̀ ló débí bẹ́ẹ̀ni bọ́ba pò ń ránṣẹ́ sí kábíyèsí kan pé kó fojú kan òun lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti mọ̀ pé tóun ọba débẹ̀ àwọn tí ó wàá gbé òun wọn ò ní gbé òun ní gbé sùúrù. fẹ́ agisini ajirini yawma tubla sarahirun. لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد. أيا عارف أربابي وأزيف دلني أيا عارف أربابي وأزيف دلني إلى بيت محيي ديننا ذي الوهابية إلى بيت محيي ديننا ذي الوهابية. الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́. alhamdulillah. ẹ jẹ́ ká tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a fẹ́ dúpẹ́ fún ju Ọlọ́run lọ. Allah. Allah. ọba àná lọ́lọ́hun ọba òní lọ́lọ́hun Allah. ọba láíláí lọ́lọ́hun bẹ́ẹ̀ni. ọba tí ẹ pé ní àná àbí ká pé láti jẹta àwa ò tí ì dáyé. lánàá náà àti ìdáyé àwọn tó wà ń jẹta wọn lọ́lọ́hun ọ̀gbọ̀ ìgbà náà lọ́lọ́hun àwọn tó sì wà láyé lánàá wọn lọ́lọ́hun àná náà lọ́lọ́hun àwọn táwa náà délé ní ń tá a rí nípa ọlọ́hun náà ó fi hàn wá pé ọlọ́hun ò níní bó bá sì di ọ̀la òun náà ni ó máa jọ lọ́hun. Allah. adúpẹ́ fọ́lọ́hun. alhamdulillah. síwájú kí n tó sọ nǹkan kan Naam. mo kí àwọn àfáà ńláńlá tí wọ́n wà níkàlẹ̀ ẹni máa padà sí ibúrò amina. àtẹni tí ò wí láwà níṣẹ́
gbogbo wa ni mo ṣàdúrà fún. gbogbo wa Allah. pátá. torí wọn ó pé ṣe ni aláàjì kọjú sí àwọn tó wé láwà ní ẹ̀yin tẹ́ ẹ̀ wé ń bí náà ọlọ́run ó ṣàánú yín o Àmín. ọlọ́run ó bá mi wà pẹ̀lú yín o Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ìyàwó bàbá wo owó ẹ̀yẹ. bẹ́ẹ̀ ni Àkíyè. alájà owó ẹ̀yẹ adúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ nàjà náà kalẹ̀ Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa ọlá la sallam. hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. tọ́ lẹ́yìn náà mo wá kí àwọn àfiyèsí tí wọ́n ń bẹ níkàlẹ̀ Naam. aláfiyèsí ni wọ́n àwọn ni wọ́n ń kẹ́rẹ̀gbẹ́ mọ́ ẹ̀sìn orí pòpòrò bí wọ́n bá pè wọ́n kábíyèsí wọ́n á sì ju rẹ̀ kẹ̀ àbí rùkẹ̀rẹ̀ ọ lọ lọ́wọ́ wọn báyìí ṣé lóòótọ́ wa ni wọ́n jẹ́ kábíyèsí. alájì wa ṣèlú àlàó kí bàbá ọmọ oko ó ti wá di bàbá oko. Lahul mulku yu'ti ila man yasha'u. Lahul mulku yu'ti ila man yasha'u. Ila mu'minin ta'ura ila kafirin ta'ura. Ila mu'minin ta'ura ila kafirin ta'ura. bí a bá wò ó dáadáa mo ní àwọn aláfiyèsí wa tí wọ́n wà níkàlẹ̀ mo kí wọn. Allah. wọn kì í ṣe kábíyèsí o Allahu Akbar. bí wọ́n bá pè wọ́n kábíyèsí tí wọ́n bá ń ju rẹ̀ kẹ̀ àwọn náà fúnra wọn tara wọn jẹ ni aláfiyèsí ni wọ́n ẹni tó gbọ́dọ̀ máa ma kíní lọ nínú ìlú ẹ̀ aláfiyèsí ni wọ́n kábíyèsí ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Allahu Allahu Akbar. òun ló ní la yus'alu amma yaf'al wa hum yus'alun. Allahu Akbar. ọlọ́run ní kò sẹ́ni tó tó bí mi èmi nìkan ni kábíyèsí èmi nìkan ni kábíyèsí fúnra ọlọ́run ló wí bẹ́ẹ̀ pé èmi nìkan ni kábíyèsí ẹ̀yin èèyàn ẹ bá wá ń pera yín ní kábíyèsí lọ́dọ̀ tèmi ọlọ́run lẹ̀ ń pè é sí ni àbọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ẹjọ́ ń bẹ láyé. Allah. àbí ń léèrè ẹni tó ń jẹ́ gọ́fúnà ìpínlẹ̀ Ògùn àbí ìjọba tiẹ̀ ló débí Bẹ́ẹ̀ni. bọ́ bá pò ń ránṣẹ́ sí kábíyèsí kan pé kó fojú kan òun lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti mọ̀ pé tóun ọba débẹ̀ àwọn tí ó wàá gbé òun wọn ò ní gbé òun ní gbé sùúrù sáà wàá bí àbéèrè lọ rẹ̀ náà nù Allah. àti béèrè àbá béèrè àti bí léèrè o ṣùgbọ́n ọlọ́run ẹnìkan ò ní bí léèrè. Wallahu fil ardi wallahu fis sama. wa baynahuma. Wa baynahuma la shay'a illa huwa Allah. Wa baynahuma la shay'a illa huwa Allah. Tabarakta ya Maulana Rabbi lakal ula. Tabarakta ya Maulana Rabbal khalaik. ẹ ṣé a ní gbọ́dọ̀ gba ara wa lásìkò Allah. aago 7 la ti jáde nílé Bẹ́ẹ̀ni bàbá. ẹ wá wo àsìkò tá a dọ́dọ̀ yín ìrìn àjò tá a sì rìn tá a fi dé bíbà yìí láago tá a dọ́dọ̀ yín yìí wákàtí yẹn náà látún kà Allah. tá a fi débi àti padà Hey. so
ọ̀nà òsì dáa ó yẹ kí a kàn fara wa létí àti dúpẹ́ ibẹ̀ ti gbowó ọ̀pẹ. àti dúpẹ́ àáfàá fún rẹ̀ ń sùúrù. wọ́n fẹ́ kí bàbá bá wọn dúpẹ́. ó lè ní. ọlọ́run já rí bàbá pẹ́. ẹgbọ́n tí mo pè yín ẹ̀yin lẹ sọ pé ká má ẹ̀yin jòjò jàmá olókùn. ẹ̀ bá mi wí bẹ́ẹ̀ pé ó lè ní wọn. ẹnu wọn ò bá. àbá yóò tún fẹ́ wọ́n ní ẹgbẹ́ náà tóbi lẹ́ẹ̀kan. tọ̀ bàbá ní ẹgbẹ́ ló ń tóbi. Allahu Akbar. àwa dúpẹ́ ni. lẹ́nìí bàbá owó ẹ̀yẹ ń bolo wà bàbá. ẹ bọ́ sí gbangba gbàgà wọn. ẹ bọ́ sí ẹ bá ń wo ọ̀gbẹ́ni oní kámẹ́rà yìí kúrò ń bẹ̀ yẹn kúrò ń bẹ̀ yẹn pátápátá kúrò ń bẹ̀ yẹn pátápátá ẹnìkan jókòó lórí àga wọn. ẹ jókòó ń bẹ̀ yẹn ẹ ẹni tá a bá gé obì fún lójúlójú ní wo ni. lójúlójú ní wo ni Allah. ẹ fi bàbá sílẹ̀ láàyè ibi tí bàbá wà Wọ́n ní ẹ ká fi bá wọn bàbá lẹ̀. dọ́bù àga yẹn. ẹ jìnnà síbẹ̀ yẹn ahán. wọ́n ní ká dọ́bù àga yẹn. méjì lọ̀rọ̀ àwa bá yín dúpẹ́ ká sì béèrè lọ yín pé ń ṣe tọ́lọ́hún ṣe yìí ọ̀dà àbí ọ̀dà wọ́n ló dáa. ọ̀dà ntọ́lọ́hún ṣe yìí ọ̀dà mélòó wá ní dáadáa tọ́lọ́hún fẹ́ látọ̀dọ̀ tí yín tẹ̀yìn náà ṣe. Allah. mi ò sọ̀rọ̀ owó o èmi èé gbowó wá sí o pé ẹ pè mí síbi kan ẹ wá sọ pé iye kan ni ń gbà rí mo sì ti sọ pé 1950 ni mo bẹ̀rẹ̀ wá sí Allah akbar. òun ni mo kọ́kọ́ gbé microphone lọ́wọ́ báyìí tí mo fi fa àyà amani amila sọ́ọ́lá afali nafsi yìí. ومن أساء فعليها. ẹ̀ka ọdún náà sásìkò yìí. ربك بظلام للعبيد. èmi è gbowó wá sí eyín ni ó jí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá pè mí ètò ọlọ́mùbá ní ẹ bá pàdé lẹ́nu mi ni kì í ṣe pé a sì náwó fàlàájì èló lẹ ná fún mi èló ní bẹ lọ́wọ́ yín só lè tó ń tọ́lọ́ fi ń tọ́jú mi bọ̀ láti jọ mo ti dáyé. òdodo ọ̀rọ̀ ni ẹ jẹ́ abára wa sọ. الحق من ربك ولا تكونن من الممترين. ولا تكونن من الممترين. nígbà tí bàbá owó ẹ̀yẹ pè mí fún Ramadan lecture mi ò lè wá a gba 160 lecture 160 lectures fún Ramadan àwa ń yọ lọ́kọ̀ọ̀kan ńjọ́ tó kan bàbá owó ẹ̀yẹ mo tètè sùn láago méje mo ti mu tí tí ń ó mu tán torí mi èyí sábà tó bá di sàárì wọ́n mú mi ni ń ó sì fọnù nù so àdúrà ó sì bẹ̀rẹ̀ ńjọ́ náà mo wá sọ pé kí n lè bá a wá sọ́dọ̀ owó ẹ̀yẹ mo wá sùn mo tètè sùn lálẹ́ ẹjọ́ náà ṣùgbọ́n gbà tí ó di àsìkò sàárì táwọn ọmọ wa bá mi mo ní sẹ́ rí pé ara mi ń ṣèkì bí ọba ṣèkì máa ń gbà lẹ́ bá ma á lọ ṣùgbọ́n tó bá ń ṣèkì o àwọn ọmọ wa ń wò mí láti gbà tá a ti kásùn bá a tán mo ti fi ẹ̀yìn lélẹ̀ ọlọ́run wá ní kí n rọrùn tí n ò rí sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ bàbá owó ẹ̀yẹ ọ̀lọ́ lónìí o. الحق من ربك ولا تكونن من الممترين. ولا تكونن من الممترين. òdodo ọ̀rọ̀ ni ẹjẹ́ abára wa sọ. mo béèrè lọ́wọ́ bàbá owó ẹ̀yẹ mo ní ṣe ọbẹ̀ bọ́lọ̀ ń ṣe ń ṣoore sẹ́yìn náà ń ṣoore padà fọlọ́hún ọlọ́run ò béèrè nǹkan lọ́wọ́ yín ju pé kẹ́ ẹ kírun fóun kẹ́ ẹ sì hùwà rẹ̀
ẹ jẹ́ kí sàkáání ẹ̀yin pẹ̀lú àwọn èèyàn ẹ̀dẹ́gbẹ́ ẹ̀yin kódà kódà ẹ má bà àlàkà tí bá ń bẹ lọ́dọ̀ yín àti tẹnìkan jẹ́ ẹ dúró déédéé ọwọ́ ń tọ́lọ́ ń béèrè lọ yín nù ṣùgbọ́n ẹ̀yin ilẹ̀ Yorùbá ìyà tí ó gbẹ̀yìn lórílẹ̀‐èdè Yorùbá ni ó jẹ. Allahu Akbar. Ọlọ́run sọ wá mẹ́. wàlà ẹ kúkú nígbò tọrọ ìwà tẹ́ ń hù sí láàrin ara yín ọ̀dà mi ò lè wá síbi lẹ́kṣọ̀ ẹgbẹgbẹ̀rún lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ la parẹ́ tá a lè omi wà ojú ọ̀nà la wà tó dọ̀bù jà débẹ̀ gbogbo bá a ṣe sẹ́nu àìwá wá òun làwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn wá ń pè mí pé ọlọ́run ti ẹ̀ ṣe tẹ́ ẹ̀ lọ́dọ̀ owó ẹ̀yẹ o èé ti jẹ́ èé jẹ́ èmi pẹ̀lú ìjọ nímọ̀ ń pa owó ẹ̀yẹ àbájọ ṣe wá sí ọlọ́run ti ẹ̀ ṣe tẹ́ ẹ̀ lọ́dọ̀ owó ẹ̀yẹ o ẹ mọ̀ pé èèyàn burúkú ni èèyàn burúkú bíi bó o lẹ́nu wọn lọ́hùn mo sì rí i pé látọdún tí owó ẹ̀yẹ ti pè mí látijọ́ ń bẹ mi ò sì bá àìdá kankan lọ́wọ́ ẹ̀ so gbogbo ọkọ̀ tó bá wá wù yín ẹ̀ sọ owó ẹ̀yẹ ńgbà tẹ́ ẹ wá ń sọ pé ọlọ́run yóò jẹ́ lọ owó ẹ̀jẹ̀ ní ọ̀fìn máa ná fún yín èèyàn mélòó ló ti pa kò sẹ́sì. alhaqqu min rabbika. wala takunanna minal mumtarin. wala takunanna minal mumtarin. ẹ jẹ́ abára wa sọ tọrọ àwa síbí wa tọrọ sàrà gbogbo ìtàn ọmọ mi ń ṣe òun wàláyì wọ́n wo bàbá owó ẹ̀yẹ pé wọ́n wo bàbá owó ẹ̀yẹ pé ó yẹ káwọn orí kankan lọ́dọ̀ bàbá yìí lẹ́yìn ntí à ń wò nù. láti inú àwẹ̀ láti ń retí. ẹ gbọ́ nǹkan wàláyì àìwá mi sí bíbá inú àwẹ̀ ó ń dùn wọ́n sì ń sọ èmi ò sì gbé mọ́ gbọ́. àwọn àjàjà wa lé ní. ẹ̀rí tí wọ́n pínwó ẹ̀yin àfa ńláńlá tẹ́ ẹ wé láwà ní wọ́n rí yín lẹ̀ o ni wọ́n ń pínwó fún yín. alhaqqu min rabbika. ẹ wo bí wọ́n ti wá bó ṣe jìnnà tó wọ́n wá ń pín owó fún ìmáàmù àwọn ọmọ wọ̀nyí. iṣẹ́ àwọn àgbàlagbà là ń jẹ́ sá. ẹ jẹ́ kí abára wa sòótọ́ ọ̀rọ̀ Alhaji wa Mutahir owó ẹ̀yẹ ọ̀dọ̀wọ̀ yín ẹ ti bára yín láàrin Yorùbá ẹ wà á sọ ìwà hù ẹ ti bára yín bí ẹ bára yín yìí kò ṣeé yí padà mọ́ ẹ wà á sọ ìwà hù bẹ́ẹ̀ ti wọ sẹ́ẹ̀tì yìí bẹ́ẹ̀ Ọlọ́run ni ò pé kẹ́ ẹ lọ rèé kónú agbádá lónìí ẹ bá kónú agbádá wọn ọ̀ dá fọ́tò yín yà ń bí wọ́n máa fi hàn pé ṣé ẹ tún rówó ẹ̀yẹ ṣé ẹ rí ṣé ẹ tún rí Allahu Akbar wala takunanna minal mumtarin. alhaqqu min rabbika fala takunanna minal mumtarin. oore tó ń bọ̀ lọ́dọ̀ Ọlọ́run kò tí ì dọ́dọ̀ yín tán ó ń bọ̀ yóò tún pọ̀ sí ẹ̀yin ni ẹ wá ṣọ́ra ẹ̀yin ni ẹ ṣọ́ra báwọn èèyàn bá pè mí ní wàásì máa ní ọ̀rọ̀ tó dùn wọ́n lọ fẹ́ gbọ́ ó lè gbọ́rọ̀ nǹkan tó dùn lẹ́nu tèmi pé ọ wà lìjẹ́ náà ó lè wọ̀ ọ́ mọ̀ ń gbà mí pẹ̀lú rí ọjọ́ máa kírun bì kan náà mi ò sì mọ wá rẹ́ tí wọ́n á débi wàásì wọ́n á pè ọlọ́mọ àlìjánà ọmọ àlìjánà rú èwo nítorí kíni kí ló ó fún mi náà.
ṣùgbọ́n èyí tó jọ́ràn àyàn fún wa gbólóhùn kan ló máa ń taari mi nínú alukur'an gbólóhùn ẹyọ kan náà ni wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin ọlọ́run ní bàbá dọ́jọ́ alikiyama wala nas'alanna alladhina ursila ilayhim àwọn tá a ránṣẹ́ sí àbí wọn léèrè. wọ́n mú ìdí ní nbolódé. nbolódé tó dọ̀ bò fi jó lọ mọ́. àdúgbò rẹ níbi báyìí oníbi báyìí níbi báyìí níbi báyìí àtúnṣe ọ̀rọ̀ èmi ọlọ́run wo ló ṣe ń bẹ̀ ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wà látàn yìí náà. wala nas'alanna alladhina ursila ilayhim. ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn ará àtàn yìí náà pé ó mọ Alhaji Muyideen àbọ̀ ọ̀mọ́. wala nas'alanna alladhina ursila ilayhim. ó wá ní wala nas'alanna al-mursalin. wala nas'alanna al-mursalin. ọlọ́run lẹ́ni àwa rán náà. wala nas'alanna al-mursalin. ẹni tá a wá ránṣẹ́ náà á wà á tẹ̀tẹ̀ béèrè lọ rẹ̀ ọ̀dà tán èmi ó sì sọ pé mo dá tán kódà mo mọ owó ẹ̀yẹ ń bẹ̀ mo tún mọ ìmáàmù wọn kódà àwọn ajánásì gbogbo àwọn ajánásì wọn tẹ̀lé mi lọ gbogbo àwọn àfa ńlá ńlá tí wọn wí láwà ní fọ́tò gbogbo wa ní ọjọ́ hàn níwájú Ọlọ́run a sì mọ àwọn kábíyèsí tí wọn wá bẹ̀. gbólóhùn yẹn ni pé ntọ́lọ́hún rán mi wọ́n ó béèrè ló ẹ̀yin náà mi ò tí ní lè jiyàn ẹ̀yin náà ò ní lè jiyàn wala nas'alanna al-mursalin. wala nas'alanna al-mursalina wala nas'alanna al-mursalin. eléyìí ló jẹ́ ọjẹ́ ọ̀ranyàn Alhaji owó ẹ̀yẹ Ọlọ́run ti ṣoore fún yín o kẹ wá rọra láàrin àwọn ẹ̀dá tọ́lọ́njọ́ dá yín ẹ rọra láàrin wọn ẹ rí àdúrà kan bẹ táwọn Yorùbá máa ṣe bí wọn bá fẹ́ ṣàdúrà àwọn àfáà náà ni wọn máa sábà fi ṣe jẹun wọn Ọlọ́run kọ́ da sẹ́yìn pọ̀ mọ́tà àwọn ẹni rẹ sẹ́ni rẹ ṣé yọ Allahu Akbar ẹnìkan gbé àpò yanrìn kan lẹ̀ ẹnìkan gbé àpò gàrí kan lẹ̀ ẹ wá sọ fún onígàrí pé ẹ fẹ́ da àpò yanrìn tiẹ̀ mọ́ ẹ jọ mo ní ṣe yọ gbà kò ní gbà ajẹ́pàdùà náà ò ní gbà. tilka darul akhirah. ayé ń bí láti ṣe gbogbo ń tá àmúlò àlìkíyàmọ̀. tilka darul akhirah. Alhaji owó ẹ̀yẹ ẹ mọ̀ pé kò lẹ́kṣọ̀ mélòó ni mo ti bá yẹn ṣe ó ti pọ̀. ẹ̀kọ́ ilé rẹpẹtẹ kan sí ẹnu ààyè tí olóńgbé eré àbí mo dojú kọ yìí ilé rẹpẹtẹ ńjọ́ tẹ ẹ̀kọ́ kọ́bì kan tá a wá ńjọ́ kan tá a fi wá ṣàdúrà àtún wá ṣèrántí màmá àtún ẹ̀tẹ̀tẹ̀ wá pè mí síbi kan ń bẹ̀ yẹn ìyẹn máa lọ bí ẹ̀mẹ́ta tá a wá ń ṣe Ramadan lecture ń bẹ̀ kò dùn má yé. tilka darul akhirah. ẹ̀yin nìkan ni. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó dá yín lójú láàrin àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ ẹ̀ ń talẹ̀ ẹ̀ ṣe kínní kan ẹ ṣọ́ra yín dáadáa ń bẹ̀ ẹ ṣọ́ra yín dáadáa ń bẹ̀ àwọn ilẹ̀ tíjọba ń gbé fún yín pé ẹ bá wọn mọ bó o lẹ́ ṣe bá wọn tà á kankan àwọn olè máa lu gbàǹjo lẹ ẹ̀yin ń bá wọn ṣe yẹn èyí tẹ́ ẹ bá ti mọ̀ pé yóò sọ yín ló kọ bú ẹ má dé bẹ̀ mọ́ o ń bí ẹ wà yí ààyè tẹ́ ẹ wà yí ọjọ́ orí yín nísìn ó ti dọ̀rọ̀ pé kẹ́ ẹ máa ọ̀rọ̀ àlìkíyàmà. tilka darul akhirah. ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn sọ ọ́fíìsì àbí adúrú lẹ́yìn ebi ńlẹ̀ yìí fi sọ ọ́fíìsì. odidi ilé.
àárọ̀ kan nú ọmọ yín jẹ́ ọ̀sọ̀ pé ṣe rí dádì ọmọ jẹ́ǹjẹ́ ṣé ọ́fíìsì ni wọ́n fẹ́ lè ṣe ẹ dákun torí ọlọ́ ẹ̀yin òkú ẹ̀ bìlà o èmi fẹ́ lò lẹ́yìn tèmi ni o. tilka darul akhirah. Allah. naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada. alájí owó ẹ̀yẹ láti àsìkò yìí lọ mi ọlọ́run sóore dé yìí ẹ bọ́ sí kọ̀rọ̀ ẹ ṣàlùwalẹ̀ ẹ bọ́ kọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ wọ jàlámí àyín funfun ẹ wọ̀ ọ́ ẹ wá máa fa tẹ̀sùn bá a látàlẹ́ tẹ̀sùn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún ẹ máa fa ìwọ ọlọ́run mo dúpẹ́ fún ọ alhamdulilayi alhamdulilayi Quran ní falilayi fa'bud èmi ọlọ́run nìkan ni mo tó sìn o èmi nìkan ni mo tó sìn owó ẹ̀yẹ ọlọ́run ni ẹ máa sìn ọlọ́run lókùn tẹ́ ẹ máa sìn o. wakun mina shakirina. kẹ́ẹ̀sì máa fi ojoojúmọ́ dúpẹ́. wakun mina shakirina. gbogbo ń tẹ̀dá wá ṣe láyé rẹ ti ṣe àbí ẹ fẹ́ yàwó ẹ bímọ ẹ kọ́lé ẹ ra mọ́tò ẹ lówó ẹ lọ Mákà ẹ tún dá yẹn lọ́lá. ayé tún wá mà yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́sẹ̀ lóore tẹ́ ẹ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ bá dá lóhùn yẹn nìkan lẹ́sẹ̀ níkà. balillahu afabud. tó kù lọ́dọ̀ yín nísìn ni pé ẹ máa sin ọlọ́run ló kù tẹ́ ẹ máa sìn kò sí nǹkan kan tó kù falilayi fa'bud. balillahu afabud. wa kun mina shakirin. wakun mina shakirina. Allah. wakun mina shakirin. ẹ máa wá dúpẹ́ fọlọ́run ẹ máa dúpẹ́ ní lọ́sàn-án lóru torí ńgbà àwọn ará Maka tí wọ́n ń fa gbódò ńrọ́sọ pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ní dharni. dharni wa man khalaqtu wahidan. Masha Allah. wa ja'altu lahu malan mamdudan. wa banina shuhudan. Masha Allah. wa mahadtu lahu tamhidan. Masha Allah. thumma yatma'u an azida. kalla innahu kana li ayatina anida. Allahu akbar. sa'uriku sa'udan. sa'uriku sa'udan. Dharini. ọlọ́ni wà nẹ́bí kí n wàhálà rẹ̀. Dharini. wí n tó wí fún ọ kó kú ọ lọ́dọ̀ wọn. Dharini. jíṣẹ́ mi bọ́ bá ti jíṣẹ́ mi tán kí lọ́kàn ọ pẹ̀lú wọn. Dharini. ìwọ fi wọ́n lẹ̀. wa man khalaqtu wahidan. Dharini. Dharini. èfè mi pẹ̀lú wọn lẹ̀. Dharini. èmi pẹ̀lú wọn àjọ kẹsẹ̀ bọ́ kòtòkòtò kan náà. Dharini. ìwọ nẹ́bí fi wọ́n lẹ̀ o. wa man khalaqtu wahidan. ebi ń jọ mọ dá wọn láwọn nìkan ni ṣé wọn kó ẹ̀kọ́ wo wáyé ni sẹ́yìn kó wáyé ń jọ ẹ dé. wa man khalaqtu wahidan. ẹ mówó wá ẹ bára yín nú owó ni ẹ bówó pẹ̀lú yín ni àwọn kan ń bẹ wọn mọ sẹ́yìn ju yín lọ wọn ò lówó. Dharini. wọn ò sì ní ní. wa man khalaqtu wahidan. ọlọ́run ẹni mọ dá lóhùn nìkan. man khalaqtu wahidan. nígbà tí mo ayé kò kówó lọ́wọ́. man khalaqtu wahidan. ọ̀ka sọ lọ́wọ́. man khalaqtu wahidan. ògbélé wa gbà tí man mo. khalaqtu wahidan. wa ja'altu lahu malan mamdudan. ọwọ́ adélé ayé tán mo wá ní gbogbo ń tọ́ba ti náwó sí ni kò máa dowó. malan mamdudan. ọwọ́ adolówó odolówó. owó ẹ̀yẹ níwọ̀n 40 ọdún sásìkò tá a wà yìí sẹ́ẹ̀ ti lówó báyìí.
Malam Mamudu. bó ẹ dákun tí ẹ wá lè ṣírò pé ntọ́ sọ mí dolówó ni eléyìí lọ́sọ̀ mí dolówó eléyìí lọ́sọ̀ mí dolówó àwọn kan sì ń bẹ ńgbà tí owó bẹ̀rẹ̀ fẹ́yìn ọlá àwọn ti dé ó ti dógóńgóńgbà náà ọlọ́run wá ní kò burú sọ́ọ̀fẹ́ gbọ́n ni ẹnìkan mú ẹsẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ yìí náà mo ti fún wọ ó ti tó ọyà wọn máa wá yọ bí n bá ti ń fowó ẹ̀yẹ ni wọ́n máa yọ ń bí tiẹ̀ bí n bá ti ń fowó ẹ̀yẹ ni wọ́n máa yọ ń bí tiẹ̀ ńgbẹ́ yìí dolówó tán yìí òun lẹ́nu ọ̀rọ̀ mọ́. وجعلت له مالا ممدودا وبنينا شهودا ọlọ́run ni mo fún un lọ́mọ. وبنينا شهودا mo fún un lọ́mọ olóbi lọ́ọ̀yà ńlóbi justice ńlóbi brigadier ńlóbi Obi senator. Obi house of rep. وبنينا شهودا mo fún un lọ́mọ débi kó náà wá ń tún rìn dì orí rẹ̀ wá dàrú pẹ̀lú àwọn ọmọ tí wọ́n bí wọ́n bá béèrè pé alájí ẹgbẹ̀rẹ̀ tí ẹ gbúrò àwọn ọmọ àní ṣé ètò wà ní London ta lọ́rùn ń sẹ́. àbí ti Canada. ta lọ́rùn ń sẹ́. وبنينا شهودا وبنينا شهودا Ọlọ́run ni mo fi bẹ́ẹ̀ mo fi fún yín lówó rẹ̀gẹ̀dẹ̀. ومهدت له تمهيدا Allahu akbar. ومهدت له تمهيدا ومهدت له تمهيدا. gbogbo ohun tó lè máa jẹ́ nǹkan tí ó tẹ́ yín lọ́rùn mo ṣe fún yín ẹ̀yin lẹ ṣe fúnra yín ni. yóra yé gbé. adìẹ ọ̀rá yé gbé wọ́n pe owó kọ̀ rí ọ̀parẹ́ níbo ni wọn ò ti gbọ́ kó owó ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ yìí níbo wọn ò ti gbọ́ nípínlẹ̀ Ògùn yìí ẹ̀yin nìkan ni. Mahaditu lahu tamuhidan. Wa mahaditu lahu tamuhidan. Wa mahaditu lahu tamuhidan. Thumma yatimu an azida. ibẹ̀ ni mo wá ń bọ̀ yìí o àwọn ọmọ wa ń ṣàdúrà fún yín lẹ́ẹ̀kan Ọlọ́run ó jọ owó yín ọ̀pọ̀ sí ẹ̀yin nìkan ni. Thumma yatimu an azida. àfa kan wà á déwájú yín yóò fẹ́ gbowó lọ yín yóò máa sọ pé aláàjì owó yín yóò máa pọ̀ sí owó yín ọlá yín yóò máa pọ̀ sí àwọn èèyàn yòókù. Thumma yatimu an azida. Ọlọ́run ní kàkà kọ́ ọmọ pé mi mo ṣe kínní o tún wà ń wá lẹ́kún. ebi nǹkan tí ń bẹ lára rẹ tí wọ́n ń yọ sí ebi rẹ̀ ń pa àwọn ẹnìkan wọn ò yí yó. Thumma yatimu an azida. Kalla innahu kana li ayatina anida. Ọlọ́run ní gbogbo tí mo wá ṣe pátá gbogbo tí mo mọ̀ra mọ́tò fún mo kọ́lé fún mo fún un lọ́lá mo fún un nípò mo fún un láriwo gbogbo ayé ní ń pariwo rẹ̀ káàkiri. Innahu kana li ayatina anida. oríire ò wá pé Innahu Ó fi rántí. kana li ayatina anida. oríire ò wá pé kó fi mọ̀ pé àmì kan ó wà lára gbogbo ntọ́lọ́run ṣe fún mi ó sì ní nǹkan kan tó fẹ́ fàyọ mẹ́ kọ̀rántì yẹn. Sa'uriku sa'udan. ẹ pariwo Ọlọ́run jàmọ́. Sa'uriku sa'udan. ìwọ tó o bá dọ́lọ̀ mọ̀ lọ́lọ́ náwó rẹ méjèèjì sókè kó pariwo Ọlọ́run. Allahu akbar. Ọlọ́run ni mo dá ọ lọ́lá tó báyìí o ò sì dá mọ̀ wọ́n ń pariwo rẹ ń pariwo rẹ ẹni ọba dọ́dọ̀ rẹ òun kówó fún ẹni tí ń fẹ́lẹ̀ òní wọ́n lọ lálẹ́ fún ìwọ ló nílẹ̀ Wọ́n ń pè wọ́n ni. wọ́n ń pè wọ́n ni O tún gún jìgá. ìwọ ni o ìwọ ni o. Kalla innahu kana li ayatina anida. Ọlọ́run ní gbogbo èyí tí mo ti ṣe ohun tẹ́lẹ̀ Sa'uriku sa'udan. Sa'uriku sa'udan. Ọlọ́run ní sáwòrè oko sọ
wọ́n hàn lè mọ̀. Sàwùríkù sàúdà. wọ́n hàn lè mọ̀. ayọ̀ wà á wòran ẹ̀sìn rẹ̀. Sàwùríkù sàúdà. dàbí tí mo ṣe fún ọ ni mo ṣe fún gbogbo àwọn èèyàn. Sàwùríkù sàúdà. ẹlòmíín rè é dáná nítorí ikú wọn lè bá gbó kọ rẹ̀. Sàwùríkù sàúdà. ọlọ́run wá gbẹ̀yìn kalẹ̀ ọ̀rọ̀ yín lọ́rọ̀ láti kékeré. ẹnìkan tí ẹni tó lè rí yín báyìí nísìn bí wọn bá sọ pé yín pẹ̀lú Buhari lẹ́jọ́ ń ṣèjọba èmi ọmọ torí mo ṣe ń wo ìbéyàn bá fi abẹ́rẹ́ gún ara yín nísìn ẹ̀jẹ̀ ò lè jáde ń bẹ̀ mílíìkì ni ó jáde lọ. fine boy ni baba fine boy. kàlá innahu kana li ayatina anida. ọlọ́run ní bàbá owó ẹ̀yẹ ọlọ́run ní wò mí o àwọn àmì mi. innahu kana li ayatina àwọn àmì mi àwọn ẹsẹ̀ tí mò ń ṣe ibẹ̀ ni ó ti wò. lára àwọn èèyàn tẹ́ ń kó kiri tí wọ́n ń sọ ọmọ ṣe ẹ̀yin ẹlòmíín wọ̀ ó ti sìn yín ẹ̀yin náà ti náwó fún sọ́yọ. innahu kana li ayatina anida. ó ti ṣe ti yín ó ti ṣe gbogbo bẹ́yìn bá wá ń gbìyànjú pé kọ́ ọmọ kan dolówó kọ́ ọmọ kan dọ́lọ́lá kọ́ de ń ọ̀dọ́ ọlọ́run lè yín wá. li ayatina anida. Masha Allah. li ayatina anida. Alhaji owó ẹ̀yẹ Alhaji Mutahir ẹ súnmọ́ lọ́hùn ẹ tètè gbìyànjú kẹ́ ẹ súnmọ́ lọ́hùn àsìkò tí ń lọ njó èèyàn bá ti dá ẹ ti bá ń lo ayébọ̀ tí ń lo ayébọ̀ tó bá di ijọ́ kan tó wo gíláàsì tó bá ríran funfun tó yọ ń bí tó bá sáré tó bá fàtú tó bá di ijọ́ kejì kọ́ lọ yẹbẹ̀ wò mẹ́ta ni ó hù padà ń bẹ̀. ibi ẹ̀ balẹ̀ ayé dé. wà mí kúrú. ẹ lọ sàmì ẹ lọ sàmì wàkúrú. wà mí kúrú. ẹ rántí o. ìdá tó kọ́lí lọ. àwọn àsìkò kan ń bẹ tó yẹ kó yẹ bá wọ atan yìí ẹnìkan kan mọ yín. ìdá tó kọ́lí lọ. ó dàbí ẹnìkan bá ń júwe yín pé ẹ máa misa owó ẹ̀yẹ ẹ máa mi tó wọ́n pé ta ní jẹ́ bẹ́ẹ̀. nílẹ̀ yìí. ẹ wá dé bí nísìn ẹ̀kọ́ ọ́fíìsì síbẹ̀. ẹ̀kọ́ ọ́fíìsì ẹ̀kọ́ hòtẹ́ẹ̀lì ẹ̀kọ́ lé ẹ̀kọ́ hòtẹ́ẹ̀lì ẹ̀kọ́ ẹ̀tún wá gbọ́ ọ́fíìsì sí gbangba ẹ̀ ń sọ fáwọn èèyàn nù pé ẹ wo bí ayé ẹ wo bọ́lọ̀ ń ṣe ẹ̀dá tèmi o. واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض. مستضعفون في الأرض. ẹ má gbàgbé ìgbà tẹ́ ń tiraka tẹ́ fẹ́ jẹ́ èèyàn tẹ́ fẹ́ jẹ́ èèyàn. مستضعفون في الأرض. mi ìmọ̀jọ́ kan tá a jọ ń sọ̀rọ̀ náà lẹ́ ń sọ pé àwọn bàbá tó yẹn kọ́ wa ń jẹ́ àwọn báyìí ni àwọn báyìí ẹ ti ẹ̀kọ́ lọ́dọ̀ yẹn nìkan kì í bẹ́ẹ̀ kan bẹ̀rẹ̀ ẹ̀yin náà kọ́ lọ́dọ̀ àwọn tẹ́ ẹ kọ́ lọ́dọ̀ wọn. ẹ̀yin náà lọ́gàá. ṣé wọ́n rí bí yín. Allahu akbar. èyí jókòó jẹ́ ọlọ́run ni ẹ máa sìn. تخافون أن يتخطفكم الناس فآواكم. 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 ẹ wá fẹ́. فآواكم. ẹ jẹ́ kí àwọn ọmọ tó ń tẹ̀lé yín ẹ jẹ́ kí wọ́n ní kọ̀nà kí wọ́n kọ́ kọ̀nà látọ̀dọ̀ yín. kí wọ́n láyọ̀ ọkàn. ayọ̀ ọkàn wọn kọ́kọ́ náà látọ̀dọ̀ yín ẹlòmíín bẹ́ẹ̀ nú àwọn ọmọ tẹ́ ń kó káàkiri ọfẹ́ kọ́ bí ìlú ilé yín bíi mẹ́fà láàrin oṣù mẹ́fà ẹ sọ fún un pé rárá àṣàrẹ́ ìlú ní kọ́ lẹ́tà sí àṣàrẹ́ ìlú ní kọ́ lẹ́tà sí àṣàrẹ́ ìlú ó mú lọ lójijì. تخافون أن يتخطفكم الناس فآواكم. فآواكم ẹ padà wá mókè ọlọ́run ni mo wá wà pẹ̀lú rẹ. فآواكم.
ọlọ́run ni mo tó ọ mo tó ọ. فآواكم mo wá sáyìn sọ̀rọ̀ rẹ̀. فآواكم ayyadakum bi nasrihi. وأيدكم بنصره mo wá gbé àránṣẹ́ mi jáde. أيدكم بنصره ní a bá gbé lẹ́ẹ̀kan fún yín pé ẹ bá wọn tà pé ilẹ̀ ẹ̀yà fẹ́ tà a bá gbé fún yín èyí tẹ́ ẹ bá fojú kéré jù tẹ́ ẹ fojú kéré jù pé à lẹ́yìn ó rí lórí ilẹ̀ yìí ó lọ sọ yín dèlú wò fà. àwọn tí wọn gbé fún yín rẹ gbẹdẹ ẹ kàn gbà sọnù lásán bẹ́ẹ̀. ورزقكم من الطيبات. الطيبات. ọlọ́run wá sí oore tí ó tẹ́ yín lọ́rùn oore tẹ́yìn gan fúnra yín ń wò nù létẹ̀ ń rẹ́rìn ó ṣe fún yín. ورزقكم من الطيبات لعلكم تشكرون لعلكم تشكرون. ẹ rántí ọlọ́run ẹ rántí ẹ kẹ́ ẹ sì máa dúpẹ́. èmi ò ní tí wọ́n bá yín sọ jù yẹn lọ ò ní tí wọ́n bá yín sọ jù yẹn lọ. mo lè kọ́ làṣẹ́ẹ̀kẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ìbàdàn Haúsá ni mi o. Yorùbá Haúsá ni bàbá. kò sí nǹkan kan táwùsá ṣe láyé tó wú lórí rí tó lè mórí ẹ̀ wò táwùsá fi àtọ̀ pé àwa ni ẹ mọ̀ pé Haúsá wọn ka kínní kan kún bí ẹ bá pé ẹ fi gbọ́ abákóra wa jọ ní ìta wa pé adẹ́gbẹ́ kan lẹ̀ wọ́n wá lọ fẹ́ nìkan ṣe chairman Haúsá ọmọ abẹ́rẹ́ lọ ara wọn pé kí n tiẹ̀ tí yóò fi jẹ ṣíà Yóò fi jó lórí. yóò fi àjò lórí. ẹ bá àjọ kóra wa jọ ní oníkálukú ló kọ tí ń jẹ́ mọ̀nà Sáwà yòókù. olórí kíni olórí kí ló wàá sọ tí táwa sọ pa àgbà tiẹ̀ kí ló fẹ́ sọ tá a pa àgbà tiẹ̀ àbọ̀ kàn fẹ́ dá wàhálà alẹ̀ kọ́ wa kú njọ́ kan wọ́n sọ pé olórí wa kú olórí wa ti lè kú gbogbo aláwáyé lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan náà là ń lọ kí lè tẹ́ mo lè ti ń so lórí. tìlíkà dárò làákìrà. alájẹ owó ẹ̀yẹ. lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wala akibatu lil muttaqina wala akibatu lil muttaqina. akibatu lil muttaqina. abẹ̀rẹ̀ ayé ń gbà báyìí àárín ń gbà báyìí alo ń gbà báyìí akọ́lé ń gbà báyìí aramoto ń gbà báyìí abimá ń gbà báyìí gbogbo ẹ̀ lárí sọ̀tàn ala akibatu lil muttaqin. ìgbẹ̀yìn ni o Allah ló ṣe kókó. njọ́ tẹ ẹ bá dàgbàrà wà tẹ́ ẹ sí láyé mọ́ ẹ máa wo táwọn èèyàn náwó Ọ̀wẹ́ yóò ti rí. kọ̀ọ̀kan wọn máa gbogbo àwọn tó ń bá yín jẹ tẹ́ ń fún nílẹ̀ tẹ́ ń ṣe gbẹ wọ̀nyẹn wọn ò ní nǹkan kan tí wọ́n ṣe fún yín wọn ò ní nǹkan tí wọ́n ṣe fún yín. Yabuna dunia, yabuna dunia, mala mala, yabuna dunia. Yabuna ṣe pẹ̀lẹ́ ayé yìí ò tó pa. Ṣe pẹ̀lẹ́ ayé yìí ò tó pa. Yabuna dunia, Yabuna dunia, mala mala, yabuna dunia. ṣe pẹ̀lẹ́ Ṣe pẹ̀lẹ́ ayé yìí ò tó pa. Ṣe pẹ̀lẹ́ ayé yìí ò tó pa. alájẹ owó ẹ̀yẹ oore tún kọ̀ tí ń bọ̀ kọ́ wa bá yín lálàáfíà ni ẹ máa tọrọ. Amina. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọ ní èrè ògbódò oró sọ kankan ẹ pera yín kẹ́ bẹ̀rẹ̀ yín ẹ̀yànjú ẹ̀. ẹnìkan kan ọ̀sẹ́ra wọn o wàláì tẹ́ ẹ bá fi sẹ́mi pé lágbájá sẹ́mi òtó náà sọ pé lágbájá sẹ́yìn mi náà tẹ́ ẹ bá dálì kìámà gbogbo sẹ́tẹ́ ẹ ṣe láyé àbá àmàǹsúrà atẹ́gùn ti gbé lọ. Ọlọ́run ní gbàrún yín o tẹ́ bá ṣe bẹ́ẹ̀ o. ẹ gbogbo àwọn tẹ́ ẹ bá jọ ní gbódò oró sọ ẹ̀yin ẹ tiẹ̀ lò ẹ̀yin ẹ lò nílò pé mo fẹ́ ìwọ ọlọ́run mo fẹ́ sin ọlọ́run lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀.
It's a maturity. èwo ní jẹ́ maturity kò sí ní jẹ́ maturity bí mi àwọn èèyàn mature tẹ́lẹ̀ maturity ṣé maturity làwọn á lò ń bẹ. àmín àmójúkò ní. maturity àmójúkò ní. àsìnìlànà sí. tẹ̀síbìlì kùlù bá homo. Masha Allah. tọ́lámà sábàdàlẹ̀ ìsànù ìsànà. Allah. Fatolama sabadale insanu ihsana. Ẹ ṣàmójúkúò gbogbo tó ń bẹ láàrin ẹ̀yin pẹ̀lú àwọn èèyàn tẹ́jọ́ ń ṣerú sẹ́wọ̀n irú ètò ń bẹ láàrin ẹ̀yin pẹ̀lú kílẹ̀ ń gbòòrè aládò ẹ lọ parí ẹ̀ ẹ lọ parí ẹ lọ bá. Wọ́n láwọn lọ Àbújá wọ́n sì ní kí wọ́n wá sọ sọ́ọ̀rì pé wọ́n ò sì wá. Ẹ gbọ́ ẹ má retí sọ́ọ̀rì lọ́dọ̀ ẹnì kankan. Bàbá ni ẹ má retí sọ́ọ̀rì. Ẹ̀yin ni kẹ́yìn ó ṣe sọ́ọ̀rì. ẹ̀yin ṣe sọ́ọ̀rì tiyín. Ó yẹ yín báyìí. Ẹ fi sin lọ́hùn. Ẹ fi sin lọ́hùn ni sọ́ọ̀rì yín tẹ́ ẹ ṣeun ẹ fi sin lọ́hùn ni. Mo fẹ́ kọjá sí pé bẹ́yìn bá ṣe sọ́ọ̀rì kí bàbá tọ̀hún náà kọ́ máa wá kábàámọ̀ pé àbá. Wọ́n sì ti sọ fún mi. Ntọ́ yẹ ń ṣe ni lágbájá wá ṣe yìí o yóò tún ti gbapò mọ́ mi lọ́wọ́ níwájú Ọlọ́run báyìí ntọ́ yẹ kọ́ jẹ́nu. Ahasin ìlànà Fasin ìlànà tẹ̀sábìrì kulubahum. Fatolama sabadali insanu ihsana. Allah. Fatolama sabadali insanu ihsana. Láti Àbújá gbogbo ìgbà ní lẹ́kṣọ̀ mi l'Àbújá èmi ò sì bá wọn sọ̀rọ̀ tó dùn rí wàláì mi ò bá wọn sọ̀rọ̀ tó dùn rí èmi ò bá wọn sọ̀rọ̀ tó dùn kò sọ̀rọ̀ tó dùn mbẹ fúnra wọn ni wọ́n fẹnu ara wọn sọ pé bàbá ikú Ọlọ́run ló kú o gbogbo bí ìsọ bá ń bẹ security bá ń bẹ àfihàn káyín pẹ̀lú àwọn ọmọ yín ẹni wùwé àtẹ bá ń lọ ẹ ní rí wa o bẹ̀tì wọ́n ń bẹ pẹ̀lú yín. ẹ dákun kí mo ṣe fún ọ mi ṣe ẹ̀ka fún ọ wọn ò pè mí kí n sọ pé mo fẹ́ gbowó kan lọ wọn kí n tó ṣe kíní kan bàbá dé kíni à ń porúkọ rẹ̀ bàbá dé excellency Aso Rock bàbá dọ̀hún wọ́n sọ̀rọ̀ Ọlọ́run tèmi mo sì dìde nu wọ́n sọ̀rọ̀ Ọlọ́run mo sì dé láàrin wọn wọ́n lọ́nu wọ́n wá gbé 100 million fáwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ àwọn ni wọ́n mọ̀ o mo sì ti sọ fún wọn ò gbọ́dọ̀ gbé owó kan fún yín kẹ́ ẹ̀ wá pín fún mi. Ẹ má jẹ́ túnú àṣírí yín o ẹ gbọ́dọ̀ wọn ìjọba gbọ́dọ̀ gbó kan fún yín kẹ́ ẹ wá sọ pé mo nípìn bẹ́ẹ̀ mo nípìn bẹ́ẹ̀. Al-haqqu min rabbik. Al-haqqu min rabbika. Wala takunanna minal mumtarin. Wala takunanna minal mumtarin. Ati'u Allah wa ati'u Rasula. Wala tubtilu a'malakum. Wala tubtilu a'malakum. Wala tubtilu amalakum. Mo fẹ́ kí ẹ lo kọ̀nà ìyá yọ kan pẹ̀lú pé bẹ́ẹ̀ ni wọ́n náà ọmọ kan wọ́n ní à ń bú mi lórí jẹ̀nígbà kan. Bàbá yìí ti dé bọ́lọ́n bá ti ṣe tá a bá tẹ́ a bá jáàmù mi lóde náà jáàmù mi lóde wọ́n ti kúnlẹ̀ wọ́n ti kí mi ẹgbẹ́ kí mi láàkàn mi. wèrè ni wọ́n fẹ́ ní star ni. wàláyì mi ò béèrè lọ́wọ́ ẹnìkan wọ́n rí pé wọ́n lọ sọ báyìí àbí pé wọ́n fi fídíò rẹ̀ hàn mí kéèké ẹ̀dá kò sí lọ́kàn mi kò sí ń tọ́kàn mi àti pé èébú lèmi ní ìdí èébú ni mo ní ìdí bẹ́ẹ̀ yẹn bá yín mi pọ̀ yọ kábùkù.
ọlọ́run ọba tí ń yìn mí lọ́dá gbogbo ẹ̀dá ó ní ò lè yé mi yìn ọ̀nà mi bó ti ń yìn mí náà ni pé kò jẹ́ máa wá ṣe báárà káàkiri bí adélé yín àbáyín àfinàtẹ́ náà lẹ̀ yín nàtẹ́ náà bò. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا جزاء ولا شكورا. ẹni tó ń bẹ lọ́rùn yìí bẹ́ẹ̀ yàn ṣùgbọ́n àmọ́ bẹ́ẹ̀ yàn tí ó bá dání lágbónú níwájú Ọlọ́run kìí ṣe dání lágbónú láyé o kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ dàrú láyé kò sí dàrú kankan tẹ́nìkan fẹ́ dàrú láyé pátákó ńlá rẹ̀ wọn adínà bí olúwẹ̀ bá ti ń jẹun Ọlọ́run kò sì dùn láàmì Allahu Akbar. yóò gbé ebò mi ṣùgbọ́n ṣe rí láti là níwájú ẹni tá à ń lọ ọba òun ló ṣe pàtàkì o bó o la ṣe lè là níwájú Ọlọ́run ọba tí ò ti jú ẹni kankan ó ní mo dá yín ní ẹsìn mi fa abudni wa akimi salati lidhikri. àwọn tíìmù wo lẹ ń sọ níwájú wá sí. alhaqqu min rabbika. Ọlọ́run tíìmù. fala takunanna minal mumtarin. a gbọ́dọ̀ parọ́ tara wa jẹ́ alájọ owó ẹ̀yẹ tẹ́ ẹ bá rí nǹkan òótọ́ gidi kan tẹ́ ẹ sọ fún mi ẹ bò mí sínú Ọlọ́run ó yí bò yín sí wájú Ọlọ́run èyí tó lè kó bá gbèsè ayé yín àtàlùkì àmọ́ yín ni mò ń sọ fún yín. inna hazihi tazkiratun. inna hazihi tazkira ìrántí ni o. faman sha'a akhadha ila rabbi sabila. ẹ̀yin ẹ lọ tún ìmánì yín ṣe lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n ń dìtẹ̀ àbí wọ́n ń sọ̀rọ̀ yín láì dáa ẹ pé wọ́n kí lẹ̀ ń bínú sí. kí lẹ fẹ́ sọ̀rọ̀. kí lẹ̀ ń bínú sí. àbí gbogbo wa tá a wà ń bíbà yìí oníkálukú ó béèrè lọ́wọ́ ara rẹ̀ gbogbo wa bá a ṣe jókòó tira wa béèrè lọ́wọ́ ẹni tó gángun sí ọ pé kí ló ń bá a ká. kí ló ń bá a ká. béèrè bẹ́ẹ̀ kí ló ń bá a ká. kí ló ń bá a ká tó torí ẹ̀ súnlé àfa. ní wọ́tọ̀ ńlá àlìkìyàmà ìwọ tí wọ́n gbé kú onú ilé rẹ tí ò ní jámà kankan wọ́n lọ bò ọ́ mọ́lẹ̀ bí ẹran wọ́n bò ọ́ mọ́lẹ̀ wọn ò ní rántí ẹbí wọn bá pé ẹ ṣe kúlí wà láwù irọ́ ni ẹni tí ó ké ọ̀tọ̀ ẹgbẹ̀rún yẹn ni ò ní ké ọba wọn ké tiẹ̀ rí tẹ́lẹ̀ ni ọba wọn tó ṣáájú ké wọn ó ti wá béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ pé kí ló ń bá ká. tó torí ẹ̀sùn lé gbélé mọ́ kí ló ń bá káàkiri. ẹjọ́ ní kálukú wa ẹ jẹ́ ká ti bíbà yìí súnmọ́ lọ́hùn ẹ jẹ́ àsúnmọ́ lọ́hùn àbówó ẹ̀yẹ ní pé èèyàn fẹ́ràn èèyàn wàláhì ọmọ mi ilé sọ mo fẹ́ràn yín dáadáa púpọ̀ mo fẹ́ràn yín dáadáa púpọ̀ nítorí pé njọ́ tá a kọ́kọ́ mara lẹ́kṣọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá lórí ọ̀rọ̀ pé màmá kú tí mo fi wá àti èkejì ara àwọn nǹkan tẹ́ ẹ ṣe tó wù mí lórí njọ́ náà èló lẹ fún mi ẹ fún mi lówó ẹ fún mi lówó owó tẹ́ ẹ mú fún mi njọ́ náà ní àwọn ọmọ ẹ gbà fáwọn ọmọ o mo dẹ̀ bẹ̀ yín njọ́ náà pé ẹ ṣe nǹkan ìyanu kan ìmáàmù yìí ẹ bá ń gbé mọ́tò fún ẹ má jábùkù ọkàn àwọn àfáà mi ò lè gbàgbé láéláé o. òtútù kọ́kọ́ mú bàbá ìmáàmù njọ́ náà nígbà wọn rí mọ́tò. àjàfara tiwa. ẹ gbọ́ àkọọ́lẹ̀ ẹjọ́ náà ń bẹ níwájú Ọlọ́run ẹ lè jẹ́ oore rẹ̀ tán pátápátá wájú láíláí ẹ lè jẹ́ tán níwájú Ọlọ́run lọ́wọ́ pé mo sọ fún jọ́nà pé ìmáàmù yìí ó ní ìdí mọ́tò ẹ̀ ń sọ pọ́ pẹ́ tọ́ra àti wà ní ìjókòó njọ́ náà ni wọ́n sọ pé ìmáàmù bóòlù ti pẹ́ wọ́n sọ pé òun gun ọ̀kadà kan òun gun mọ́tò ọ̀kadà àti ajẹ́ ìmáàmù wo lẹ pé wọ́n ní ìmáàmù àwọn ni kò burú ẹ lọ bá ra mọ́tò fún ẹ ra mọ́tò fún ká tó lọ ń bí lónìí wọ́n sì ra njọ́ náà ara àwọn tẹ́ ẹ ṣe tó ó wú mi lórí pé ṣé ẹnìkan lè dán wẹ́lẹ́ yìí wò. èèyàn ló lówó tí ń ná. àwọn oore tẹ́ ẹ ṣe wájú Ọlọ́run nìyẹn
ẹ wá jẹ́ kí n sọ ẹ má jẹ́ ọba jẹ́ o Kùránì ní wàlá tubtilu a'malakum. Ati'ullah wa ati'ur rasula. ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tànábì rẹ̀. Wala tubtilu a'malakum. iṣẹ́ rẹ̀ tẹ́ ẹ sí ẹ má jẹ́ ọba jẹ́ o. Wala tubtilu a'malakum. atọrọ níwájú Ọlọ́run. Atọrọ. nbí Ọlọ́run nbí tí Ọlọ́run bí Ọlọ́run bá yín délé ní. nbí tí Ọlọ́run sìn yín dé lónìí. bí Ọlọ́run sì yín dé. kò ní padà o. wọ́n má padà ń bẹ̀. àdúrà ti wà nìyẹn kò ní padà. kò ní padà ń bẹ̀. kò ní padà o. kò ní padà ń bẹ̀. àwa bẹ Ọlọ́run abẹ́. kádàrá burú òní kò lè yín lórí. kò lè lórí. kádàrá burú òní kò lè yín lórí. kò lè wá lórí. bí wọn bá gbé ta ni wọn ń lé kí wọn ń sọ̀rọ̀ rẹ̀ láì dá wọn tètè ẹ̀yin náà ni ẹ̀yin náà ni. ẹni bá dáa fún náà. ẹ dákun ṣé èmi tí ń ọ̀tá lẹ̀ tí ń ọ̀rá lẹ̀ ṣé èmi ni wọ́n máa ṣé èmi wọ́n máa bú lórí ilẹ̀ rárá ọ yàtọ̀ fúnra wọn. so nípa báyìí ẹ mọ̀ pé oore tọ́lọ́run ń ṣe fún yín ni wọ́n ń bú kì í sẹ́yìn ni wọ́n ń bú oore tó ṣe fún yín kèésì kò sì tọwọ́ wọn wá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ẹ béèrè ẹ lọ́wọ́ wọn Ọlọ́run ló fi lé yín lọ́wọ́ ìyẹn lẹ́yìn ọ̀wà dúró di pé ẹ gbọ́ gbogbo ń tọ́ bá wù yín ẹ sọ sẹ́mi náà mo á bàjẹ́ tó bá wọn òbúrú ẹ sí. bẹ́ẹ̀nìkan bá sọ̀rọ̀ tèmi láì dáa ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tímátímá ni ṣùgbọ́n njọ́ Ọlọ́run bá ní ó jókòó níbi wáàsí kan tó náà wà ń bẹ́ẹ̀ aburú tó wà ń bí tó ṣe yóò da màjọ́ náà yóò da burú yẹn ma o yóò da mà torí kò sí nǹkan tí Al-Qur'ani ó sọ. tọ́jú ká mẹ́sàn-án rẹ̀ ká. nípa báyìí àwọn akiriyó wọ́n ní chapter kan nù Bíbélì wọ́n kàn pa lówe fún yín ni òwe ni o Ànábì Dáúdà wọ́n kọ sínú Bíbélì wọ́n ní orin Dáfídì kìí sórin àwọn kiriyó kan láìkì orin ni orin làwọn ẹbẹ gbọ́ tí wọ́n bá yàn wá sí pé mo fi ijó yin Olúwa àmọ́ ọ̀fọ̀ ìyá lọ ṣé ijó Ọlọ́run ni a fi yìn o ìrun ló ní á kí. àmọ́rú ijó tọ́lọ̀ ń sì fẹ́ràn jù. ngbà Ànábì Musa ló ń ọ̀dáwọ̀ Ọlọ́run ọmọ Ọlọ́run lémi náà ni innani ana Allah èmi lọ́lọ́run fa'budni máa sìn mí wá kí mi sọ̀láàtà gbogbo ntí ó fi sìn mí náà ni pé akimi sọ̀láàtà kírun fún mi lìdíkìrì kí lè bá a mọ̀ pọ̀ rántí mi kí n lè bá a mọ̀ pé omi Ọlọ́run tí mo da ọ̀ràn tí mi kírun fún mi. orin Dáfídì ọkọrin o àwọn kan jó lórin tiẹ̀ ni oníkàtìkàtì. alájí Ṣẹ̀fíù bàbá oko ní olórin ọlọ́njẹ́ àárẹ̀ wọn pẹ́ wọ́n ti di bàbá oko. Ànábì Dáúdà kò kọrin rárá gbólóhùn mẹ́ta lọ́sọ̀ òwe sì ní kàmá tu dínú tu dànù wákàmá tààmàlù tu jìzà wákàmá tàzàràwù tàṣù òwe mẹ́ta yẹn. bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè lẹ́yìn ṣe san ìyẹn ti dájú bẹ́ẹ̀ gba mọ̀ wá dọ̀ yín mo ní bàbá owó ẹ̀yẹ mo mà ní di 500,000 kan bẹ́ẹ̀ 500,000 gbolẹ̀ ní ìdí ẹ̀ mo ní à ẹ yá mi wéré ni ìtọ́ba ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ń mú wá fún yín mo sì sọ fún yín gbàǹgé ìyá ẹ má fojú pé àjọ rẹ̀ ajẹ́ kìnnìkan hàn mo yá 500,000 èló mo pè tọ̀ mo mówó yìí lọ mo ní lọ́sẹ̀ tí ń bọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀ rí mi mọ́ oṣù kan ẹ̀ rí mi mọ́ oṣù méjì ẹ̀ rí mi mọ́ ó wá dóṣù kẹta mo wá ń bọ̀ lọ́dọ̀ yìí ngbà máa dọ́dọ̀ yín lóṣù kẹta mo wá mú 200,000 mo fi inú envelope mo wá dọ́dọ̀ yín mo ní alájí owó ẹ̀yẹ
ṣé ẹ bínú pé ẹ rí mi láti ẹjọ́ yìí n ò gbélé ni o ẹ dákun ẹ má bínú mo wá fún yín ní 200,000 ẹ̀yin gbà nígbà pé kò nídìí kí n tẹ̀tẹ̀ máa kàwé máa ní ẹ ka owó wò ẹ sì wá tu ẹ wá kàwé ẹ wá bá 200,000 ẹ wá ní aláàjì kọ́ má jẹ́ pé ẹ gbàgbé iye tẹ́ ẹ yá lọ́wọ́ mi owó yín tẹ́ san ó kù 300,000 mo wá ní 300,000 ntí wọ́n san nù sẹ́ẹ̀lì gbà ẹ nígbà wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rì lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá owó ẹ̀yẹ ó ti bẹ̀rẹ̀ ó ní olóhùn ọba rí ọlọ́run náà ò ní gbà o. Allah kàmá tẹ dínú tù. tẹ́ ẹ bá ti lè ṣe tiẹ̀ lọ́nà tó ní ẹgbẹ́ ṣe tòun kò ní gbà o. wákàmá tá a mọ̀ lò. wákàmá tá a mọ̀ lò tujza. òwe ẹlẹ́ẹ̀kejì ó ní bọ́ ọba ti ṣiṣẹ́ sí náà ló ṣe gbẹ̀san iṣẹ́ tó ọba ṣe náà ló ṣe tó fi gbẹ̀san lónìí ìmáàmù wa bá mi èmi ni mo wá bá ìmáàmù ó ní ìmáàmù ẹ̀ǹlẹ́ o ẹ̀ mọ̀ kú jọ́ mẹ́ta mo fẹ́ ṣe ìyàwó ọmọ mi obìnrin fẹ́ sìn lọ lé ọkọ ìmáàmù wa ní alájì ẹ sì máa lọ rí ọkọ ọjọ́ wo ni ná mo sì sọjọ́ ìmáàmù wa lọ nígbà tí ó dé ó mú màálù kan wá ó kó ráìsì àpò 5 wá ó tún fẹ́ máa lọ ó fi $1 million lé mi lọ́wọ́ ẹ ṣe rí i pé náwó ti ṣe ó ṣe àbí ó ṣe wákàmá tá a má lù tún jù sẹ́yìn mo ṣèyàwó ayé gbọ́ ọ̀run mọ gbogbo àwọn èèyàn náà wọ́n wá tọ́ bàbá náà wá. Allahu Akbar. wákàmá tá a mọ̀ lò tujza. ẹ pariwo ọlọ́run jẹ̀mọ́. ọ̀nà yóò ó wá di ọ̀sẹ̀ bíi 2 mẹ́ta lọ́wọ́ ní alájì ìmáàmù náà wá dé wá ní alájì irú kíní tẹ ṣe o. irú tẹ́ ẹ ṣe ń dò ní ó kàn wá náà báyìí. èmi náà fẹ́ ṣerú ẹ̀ fọ́mọ mi mo wá ní ó tó gbà wó yàn bí oṣù kan sísìn náà ni náà la máa ṣe kódà déètì báyìí la ṣe lẹ́yìn iléyá. kọ́ parí ká máa tá a má lò tó yìí sá n ò wá wá bẹ̀ lọ́sẹ̀ méjì n ò dé bẹ̀ lọ́sẹ̀ kẹta àlọ́ wá sí. ó wá kù bíi ọjọ́ mẹ́ta tí ìnáwó ṣẹlẹ̀ mo wá lọ bẹ̀ ẹ̀yin ní òsì àbúṣìkà. mo wá ní imam mo ní wá kìíní pé ẹ kú múra múra ni. ntọ́ ajẹ́ ń wá tó gbé ń wájú ni pé ó tójọ́ mẹ́ta tí mo ti gba físà umura a sì rí pléènì bá lọ òró òjà lọ láti jọ. nísìnyí mo wá lọ bá wọn pé sí ẹ̀wọ̀n wà ní fún aláàyè ni ní a bá ní wọn sí ọ̀nà ọ̀túnla yìí gan tẹ́sí ṣènáwó yìí gan ni ọjọ́ tí mo fẹ́ lọ ká máa tá a máa lè tó yìí. mo wá ń fi yẹn dágbére fún ìmáàmù ni ẹ o mo dágbére mo fi mọ̀ ń lọ umura ní ìnáwó tiẹ̀ kọ̀túnla ìmáàmù ẹ ṣàdúrà ní abẹ́ ṣe pé. wọ́n láwọn ò ní ṣe pé àwọn ò ní ṣàdúrà amẹ́nu àwọn ò ní gbófo. ọlọ́run. ìmáàmù ṣe é gbà ṣé ẹ yọ̀ǹdánú ẹ̀mí bẹ́ẹ̀. ẹ ṣàdúrà fún wa tẹ̀mítẹ̀mí. ẹ jẹ́ wọn sọ̀rọ̀. wọ́n ló fi sọ ẹnikẹ́ni aláwọ̀ tó fi sọ́wọ́ ọlọ́run wọ́n fi bàbá sọ́wọ́ ọlọ́run. wọ́n làwọn fà wá lọ́lọ́run lọ́wọ́ pé ẹ máa lọ ẹ̀yin nu ọlọ́run nù. ẹ pariwo ọlọ́run jàmá. Allahu Akbar. lókùrú ìgbà tí inú ìmáàmù ọba ní dùn pẹ̀lú múra tí mò ń lọ kójúkójú ẹ̀ tó ń pẹ́ ẹ má tó dé. tó bá tí ẹ̀mí ẹ̀ bá ti ń rò bẹ́ẹ̀ ajẹ́pọ́lọ́ náà ò ní gbà. Allahu Akbar. ẹ wo gbọ́ ọlọ́run ti ń tọ́jú yín bọ̀.
kò ní gbà o. onígbà wákàmá tẹsán تسرح تحسد òwe ẹlẹ́ẹ̀kẹta àmọ́ tazarahu tahsudi afẹ́nìkan ló kó apá ọ̀tún afẹ́nìkan ló kó apá òsì àní wọ́n lọ gbìngbàdo wá wọ́n dé gbìngbàdo Allah olóko apá ọ̀tún níjọ́ tó ti kọbè tó gbìngbàdo síbẹ̀ ó wá ń débẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ lọ́rùú ó ń lọ yẹ gbogbo kókó tó bá fẹ́ hù níbi àgbàdo rẹ̀ lọ yẹ̀ wò olóko apá òsì níjọ́ tá a ti pé ọ sán oko tó náà ti sanko tán tó kó tó sun tó kọbè tó gbìgbàdo ó gbìngbàdo bẹ́ẹ̀ lọ sùn àsìkò àgbàdo wa tó àwa nìkan méjèèjì ọlọ́rì mú àgbàdo wa lóko jàmá mo béèrè lọ yín ta ni ó rí nǹkan mú bọ̀ ń gbọ́ alápọ̀ ọ̀tún òní ó rí nǹkan mú bọ̀ alápọ̀ òsì ń kọ́ òfò ni ó mú òfo iná di tazkiratun bàbá owó ẹ̀yẹ ẹ̀ ní mọ́fo آمين látàsìkò yìí lọ tí mo fẹ́ sọ fún yín lé nìyẹn ẹ súnmọ́ lọ. ẹ máa sin lọ́hùn sẹ́rí ìdẹ́sẹ̀ ìwé à ń gbódò oró sọ à ń bá rẹ̀ níjà à ń ṣe kìnìún kan ilẹ̀ kan àwọn ẹnìkan fẹ́ gbà á ẹ̀yin ọmọ ẹ lọ lù wọ́n bẹ́ẹ̀ kò tí nǹkan kan tọ́jọ́ bá mọ́ èyí tẹ́ ẹ bá mú lọ ọ̀dọ̀ ọlọ́run tẹ́ ẹ fi kí ọlọ́run pé òkú ilé o olókù o ẹ pàdánù ayé báyìí òun ló kù o ẹ nídìí nǹkan kan mọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni ìjọba tó dá yín lọ ọba tó dá mi ìwọ ló ṣe mí báyìí mọ́ para lẹ́yìn mi o. iná di tazkiratun ìrántí tó yẹ ká ṣe fúnra wa nìyí. faman sha'a attakhadha ila rabbi sabila. àdúrà ọlọ́run ó wọlá nàbí wa Muhammad الله عليه وسلم ọ́fíìsì yìí náà ẹni dáràn ń bẹ آمين ẹni dáràn ń bẹ آمين mo sì ní dasi yín lọ́rùn آمين ọlá nàbí wa Muhammad صلى الله عليه وسلم ẹ sórí ire ń bẹ o آمين ẹ sórí ire ń bẹ o àwọn ọmọ yín ò sórí ire ń bẹ o Àmín. ọlá àti tóbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tí wàá ń já níyàn dáadáa tó kù tẹ níláyé ọlọ́run ó kò lé yín lọ́wọ́ àmín. ọlọ́run ò ní rí ọ̀rọ̀ yín lódì o amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. à ń dà lúrú lókè à ń dà lúrú nsàlẹ̀ gbé wọ́n ń gbalẹ̀ lọ́ ara wọn ni ẹ filẹ̀ fáwọn ọmọ filẹ̀ máa bá ń ṣe èyí òun ẹsẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ẹni ọba sì ti bẹ̀ kú tọ̀ alala. ntí ó mú lọ ọ̀dọ̀ ọlọ́run náà ló mú lọ ntí ó mú lọ ntí ó mú lọ ni àbí owó ẹ̀yẹ ọ̀sánì sọ pé bọ́ ọba débẹ̀ àwọn tó ọba lórí ilẹ̀ lọ pa wọn o ọmọ tó ọba débẹ̀ tó pa wọn tí wọ́n ti po náà kọ́lọ̀ jábọ̀ fọlọ́run nígbà ìjọba ọ̀rì ọ̀ràn lọ́rùn ara wọn ní ìsìn wọn ò ti máa sọ pé kinní kan DSS kan tó wá bá gbòòwò àwọn ò àràn wọn bá wọn àràn wọn bá wọn. àràn wọn báwọn wọn yọ̀ràn nù. a sì rán wọn báwọn tí wọn ti wíhun àràn wọn báwọn tó ti lè jáde lẹ́nu wọn yẹn wàláhì tàlà gbèsè ayé wọn ti bàjẹ́ bàjẹ́ gbèsè torí àrà tó bá wu ọ ń tọ̀hún ní òkú tí ó fi wọn dá yóò fi wọn dá. kò é ṣe pé yọ gbé mọ yọ gbàdá kọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wọ́n ní ká ṣàdúrà sọ́fíìsì. wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wẹ́rẹ́ nìkan jẹlé. ẹ bá mi ṣe bàbá owó ẹ̀yẹ dìde nàró wọ́n ní ká dìde nàró. dìde nàró ọlọ́run ọwọ́lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ́fíìsì tẹ́ sí yìí yóò ní àlùbáríkà àmín. n ta wa tọrọ bẹ́ẹ̀ nánu wọ́n ní kata wa tọrọ náà yóò ní àlùbáríkà àmín. yóò ní àlùbáríkà àmín. yóò ní àlùbáríkà آمين ẹ sì fi ẹ̀mí gígùn lò Àmín. ẹ sì fi àlàáfíà ara lò Àmín. ẹ ní dẹni àná o Àmín. ẹ ní parẹ́máyé lára o Àmín. ẹ ní dẹni àná o Àmín. irọ́ tí ọjọ́ yín ayé ò ní pamọ́ yín o Àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa àbí sallam. ọlọ́run oríire yín ọlọ́run jẹ́ ọ̀kalẹ̀ àmín. ẹ bá mi sa alámúnẹ̀sára alámúnẹ̀sẹ̀rá. fún bàbá owó ẹ̀yẹ. bàbá owó ẹ̀yẹ tọ̀. Alhaji Mukhtar ẹ bá mi sa alámúnẹ̀sára fún wọn
bá a ṣe sọ àǹjọ sí ẹsẹ̀ o ẹ máa dàníyàn ló kọ ìyá tó bí yín ó kọ ìyá la fi ṣàdúrà àyè ló kọ bàbá àwọn ìyá wa ní ẹ̀mẹ́ ni wọ́n bí a fún ọmọ Latifu tí wọ́n gbé fún Yẹ̀kínì bọ́ bá dọjú àríkíámọ̀ Ọlọ́run ọgbọ́ ọmọ fọlọ́mọ ẹ dàníyàn ló kọ màmá. bisimilahi rahman rahim. ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. àwọn àṣẹ Suratu Duha kan àtẹ̀yìn àti ntẹ́ ní àbí ọlọ́run ní pa yín rẹ́ àmín ọlọ́run ní pa yín rẹ́ àmín oore yín ó sì kalẹ̀ òní dáa àná dáa ìjẹta dáa la fi wá ń fi àwọn ọjọ́ méjì yẹn yin ọjọ́ òní wọ́n bá dọ̀la yóò tún dáa jù báyìí lọ. Wadduha. Bismillahir Rahmanir Rahim. Wadduha wal layli idha saja. ما ودع ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. tó gbogbo àwa jàmá Ọlọ́run ó ṣàánú gbogbo wa o. àti bàbá Alhaji Sefiu Alhaji Kaji Hausa ọmọ oko dáadáa yín ò ní bàjẹ́ dáadáa yín ò ní bàjẹ́ ẹ jẹ́ ká dìde nàró ká ṣe iná àti iná wa bá a ṣe àwa lọ gé kínní ọ́fíìsì àmọ́ pálù baríkà ti wọ bẹ̀ nìyẹn. Kaji Hausa iná àti iná wa mẹ́ta. tá a máa ṣe. alákọ̀ọ́kọ́ ká máa wọ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ká máa wọlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ká ké ká rẹ́rìn síra wa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọjọ́ tá a bá ń pàdé inú ẹ̀rín la máa wà àní sínú ìbànújẹ́ o. Bismillahir Rahmanir Rahim. Inna atainakal kawthar fasalli li rabbika wanhar wala butakare sirawa. Bismillahir Rahmanir Rahim. Inna atainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wala gbogbo tí a wí lọ láti gbọ́ ilé tí gbọ́ ròyìn lálàá òra.